ṣe ń tilẹ̀ yọ̀kan. sílẹ̀ ọ̀kan. afáwa ni mo wá fẹ́ béèrè ilà àmàlẹ̀ hólfù bẹ́ẹ̀ iná kò mọ ilà àmà. ilà àmàlẹ̀ hólfù bẹ́ẹ̀ iná kò mọ ilà àmà. ẹ wo tó ń ṣẹlẹ̀ lọ́yọ̀ yìí sí kí ló fà ibi torí pàṣẹ kan. ilà àmàlẹ̀ hólfù. from day one sáwọ̀ ọmọ pé tí wọ́n ń ṣe alright. ilà àmàlẹ̀ hólfù. tẹ́tà ń pariwo ààrẹ nìkan kan fún wa àwọn tí wọ́n ń takò wá torí báwọn ń jẹ nǹkan mẹ́rin wọ́n ti tún padà wá lọ wa. ilà àmàlẹ̀ hólfù bẹ́ẹ̀ iná kò mọ ilà àmà. alakasa kúntù alakasa wọ́n bà wá níjẹ́ ní tí ẹ sọ pé mọ̀ ń sìn gbogbo tí wọ́n ń ṣe yìí Ọ̀yọ́ yìí nìkan ni wọ́n target bó tí torí pé ọmọ Ọ̀yọ́ sọ̀kan ilà àwọn àmàlẹ̀ tó lọ kó bá wa àwọn tó lọ kó bá wa àwọn tá a wá tún sẹ́kù náà àtúndògún hatred. ilà àmàlẹ̀ hólfù. mẹ́jẹ̀ kí n sọ fún yàrá ṣe ń ba lọ́tà tẹ́lẹ̀ tó bá yẹ kó gbogbo tá a mọ̀ náà láàmú sọ ẹ̀ lè fẹ́ràn wa o. ilà àmàlẹ̀ hólfù. àlẹ́ yóò sì ní ká máa sọ kúrọ́ fún yìí but àní ìwúlẹ̀ sọ. gbogbo tó ń ṣẹlẹ̀ yìí kì í sọ̀wọ́ adé ni wọ́n target Ọlá Aláàfin ni wọ́n target. ilà àmàlẹ̀ tí wọ́n lè ti máa sọ sí ìgbà nígbà tá a sọ. bẹ́ẹ̀ iná kò mọ ilà àmà. ìyá dáǹtẹ̀ owó dáǹtẹ̀ à ń pariwo pé yọ̀ ọ́ làbọ̀. ilà àmàlẹ̀ hólfù bẹ́ẹ̀ iná kò mọ ilà àmà. Ọlọ́run ọba Ọlá Aláàfin jẹ́ níbi ẹ sọ fún mi nílẹ̀ yìí lónìí tí a bá bọ́ Ọlá Aláàfin jẹ́ ẹ sọ láàlẹ́ bàbá ẹni tó kù. ilà àmàlẹ̀ hólfù bẹ́ẹ̀ iná kò mọ ilà àmà. jẹ́ kí ni màá sì ti wọ́n ṣiṣẹ́. àwọn tá à ń tí sì ń kó bá wọn ti jọ penetrate láàrin ara wa àwọn gangan sọ fún wọ́n lè tún wá lágbára jù wá lọ tí kò bàyẹ̀ lẹ́mìí jẹ́ kí wọ́n ní Ọlá Aláàfin is an old empire. Ìbàdàn ni new empire. ilà Ìbàdàn àmàlẹ̀. sọ́nàbàlẹ̀ Ìbàdàn tó gba dé ní 1976 tí mo ti jáde primary school. Allahu akbar. no ọdún yẹn ni mo wọ primary school yẹn. Iyakumullah. Ìbàdàn tó gba dé lójú wa tá a ti gbọ́n. Allahu akbar. wọ́n wá ní Ìbàdàn is a new empire. Ọ̀yọ́ Ọlá Aláàfin old empire. ẹ̀rẹ̀ rẹ̀ Allahu akbar. ṣe ọ̀wọ́ adé ni wọ́n wá target àbọ̀lọ́ Aláàfin. ẹ wá mọ ẹ gbogbo yẹn wá mọ wòran báwọn tí a bá ti bọ́lá Aláàfin jẹ mo fẹ́ bí ìwọlẹ̀ ní tó kù. Allahu akbar. kí ló fà á Adamu Ittihad to the power unite. إلى ما الخلف بينكم إلى ما وعزي. bá a ti dájú lẹ́nu tálàfin tó bí sọ̀rọ̀ ládé. ṣe káwa yìí kéré gan. حياكم الله. bá a ti dájú lẹ́nu 1976 kí wọ́n sọ́lá àfihàn kan Adéyẹmí náà ni. الله أكبر. lóbi Olúbàdàn ládé. إلى ما الخلف. tí ẹ bá lè gbà wá lọ́gàá ẹsẹ̀ tí lọ́tọ̀ káwọn oṣù tí wà lọ́tọ̀ ẹ má bọ́lá jẹ. إلى ما الخلف. ẹ tó yẹ bá pé lọ́mọ rẹ̀ yọ̀ ọ́ sọ́kùn. أمور يذهب سفهاء مني. lọ fún wa ní tó jẹ́ pé ibẹ̀ ni wọ́n gbà wọlé tà nínú tó ṣe. الله حياكم الله. nítorí kí wọ́n mọ̀ ní pé ẹ̀yìn sọ̀kan ẹ wo iye ọdún tálàfin tàná àti bàbá yẹn kó jọ fi jà ní umúri táàfì nítorí ọ̀rọ̀ tí ó tó kẹ̀kẹ́. الله أكبر. àwọn tí àyàn kó jọ ń jà fún lónìí wọn ò béèrè ilé àyànjọ náà wọn ò béèrè ilé àyàn kó jọ náà sí. الله أكبر. وزيد جت الكبرى لما. Aláàfin tàná Adéyẹmí Abdulaziz Ayékòjọ táwọn náà ti di tàná ọlọmọba yàwọn méjèèjì yẹ o. آمين. wọ́n dẹ̀ bára wọn jà títí nínú múrí tàbíà nítorí ọ̀gá kéke. الله أكبر. wọ́n dẹ̀ bá ogun kájẹ́ kángan. الله. má rẹ̀ mi jẹ màá rí ọjẹ nítorí ìjà náà ni. الله أكبر. ẹ wá wò ó torí Ọlọ́run àfààní wa ilé àná láti nílé mọ̀kọ́dírù lẹ́tí àmúlù lámù àlàfin rábí fa. وإن عنالت المقادير التي. ọlọ́run jẹ́ kí ọwọ́ mi ó tẹ dáadáa tí mo آمل لم ayé tó bá lọ jẹ́ kọ́wọ́ mi ó tẹ ipò ibi tí mo ti lè tún kẹsẹ̀. لم في راب السماء. ó ní
mi nípùn láì nìkan kan láti tún gbogbo tí ẹ ti bàjẹ́ sí o. Allahu akbar. ẹ̀yin tún díẹ̀ tún bàjẹ́ ni. Iyyakumullah. àwọn kan jẹ́ wọ́n fi ìṣẹ́gi kọ́lé. Wọ́n fi ṣẹ́gi kọ́lé. àwọn kan sì jẹ́ wọ́n kó ṣẹ́gi ta. Wọ́n kó ṣẹ́gi ta. àwọn méjèèjì náà la kún rántí. Àwọn méjèèjì náà la kún rántí o. Àwọn méjèèjì náà la kún rántí. àwọn kan jẹ́ wọ́n fi ìṣẹ́gi kọ́lé. àwọn kan sì jẹ́ wọ́n kó ṣẹ́gi ta. Àwọn méjèèjì náà la kún rántí. Al-Ittihad tí ó sí ẹsẹ̀ Ọ̀yọ́ ẹsẹ̀ tí generation ní òbí ṣàdúrà fún yín látara kẹsàn kan aláwàyè ń gbé ó ní ẹsẹ̀ rẹ̀ mọ́ ṣe kà torí pé ire lolúwa fi ń sanre. Ire ní ẹsẹ̀ ẹ̀ máa ṣe kà torí pé rere lolúwa fi ń sanre. Àjọ kan mi ò lọ́ta ní aláàfáà kankan. Iyyakumullah.